ìjà míì tún ń bọ̀ láàrin Lizzy Anjorin àti Nkechi Blessing. Ohun tó fàjà rèé àti wípé ó ṣeéṣe kíjà ilé yìí gbóná jogun abẹ́lé lọ o. Ìwà tí Lateef Adédìméjì hù sí mi rèé, òṣèré tíátà ṣàlàyé. Èyí ní ìdí pàtàkì tí Priscilla Òjó ṣe gbé ọmọ ẹ̀ padà wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ìjà míì tún ń bọ̀ láàrin Lizzy Anjorin àti Nkechi Blessing, òṣèré tíátà ilé wa. Kò kí ń ṣègbà àkọ́kọ́ rèé tíjà máa pa àwọn méjèèjì pọ̀, ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí máa le o. Látàrí fọ́nrán kan tí Nkechi Blessing ṣe tó fi ń polówó fíìmù rẹ̀ Mi ò jẹ̀bi, tí ẹnìkan fi bí léèrè wípé ta ni obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí, dípò kí Nkechi Blessing dárúkọ Rẹ̀mí Tinubu, ṣùgbọ́n tó jẹ́ pé Lizzy Anjorin ló dárúkọ. Nígbà tí wọ́n sì tún béèrè wípé ta ló jẹ́ kí owó epo wọ́n, tó sì dárúkọ Ìyábọ̀ Òjó. Látàrí bí àwọn èèyàn ṣe máa ń ṣe yẹ̀yẹ́ lórí ẹ̀rọ ayélujára wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ Ìyábọ̀ Òjó ló fà á. Fọ́nrán náà ni Lizzy Anjorin rí tó bá fa ìbínú yọ, tó sì sọ kùgbákùgbọ́rọ̀ sí Nkechi Blessing. Èyí tí Nkechi sọ pé òun ò ráyè ẹjọ́ wẹ́wẹ́ o, kí Lizzy Anjorin mú ibi táwọn máa ti pàdé bóun máa nà án ni. Ṣùgbọ́n àwọn èèyàn sọ pé Nkechi Blessing ló lọ wáyà tó sì lọ tó ajá tó ti sùn, tó lọ tọ́jọ́ tó ti sùn, nítorí pé ó mọ irú èèyàn tí Lizzy jẹ́ kó tó lọ tọ́. Ṣùgbọ́n ní báyìí o, àwọn èèyàn ò mọ ibi tíjà náà máa já sí báyìí o. Ẹ kúkú mọ̀ pé kò kì í gbọ́ kò kì í gbà ní Lizzy àti Nkechi Blessing. Àwọn òṣèré akẹgbẹ́ Lateef Adédìméjì ò mà sọ̀rọ̀ rẹ̀ dáadáa. Láìpẹ́ yìí ni òṣèrékùnrin kan sọ pé òun àti Lateef jọ wà nígbà tí kò sí nǹkankan, tó jẹ́ pé owó iṣẹ́ tóun bá gbà tóun bá rí làwọn fi ń jọ ń jẹun. Ṣùgbọ́n nígbà tí Lateef Adédìméjì gòkè ló pọ̀ òun tì, tí kò sì pohùn sóko oore rẹ̀, àti wípé ṣe ló búlọ̀kù òun. Fọ́nrán náà ni òṣèrébìnrin tíátà ìyẹn Rí Ọmọ Jìnàdù rí, tó fi sọ pé òun bá Lateef sọ̀rọ̀ nígbà kan wípé òun fẹ́ kó bá òun kópa nínú eré òun. Ṣùgbọ́n tí Lateef sọ pé iṣẹ́ alálùbáríkà lòun máa ń ṣe, èyí tó mú kóun súnrakè kóun sì yẹra fún. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yẹn ẹnìkan wá bá òun láti lè kàn sí Lateef fún ipa tó fẹ́ pè sí. Ìgbà yẹn lòun wá rí i pé ó ti búlọ̀kù òun lórí gbogbo ẹ̀rọ ayélujára rẹ̀, èyí tí WhatsApp àti Instagram wà nínú rẹ̀. Àwọn olórin olóríkì oníjó ni wọ́n péjú sílé Ìyábọ̀ Òjó láti kí ọmọ rẹ̀ Priscilla Òjó àti ọkọ rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ káàbọ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo ará, ọ̀rẹ́ àti ojúlùmọ̀ ni wọ́n péjọ síbẹ̀, tí ni wọ́n sì ń dùn wípé Priscilla Òjó ọ̀kan ṣoṣo tó lọ ló sì padà di púpọ̀ báyìí. Ohun táwọn èèyàn sọ pé ó mú kó wá sórílẹ̀-èdè Nàìjíríà ni wípé Juma Jux ó ní òde oore kan tó fẹ́ kọ ní ìlú Àbújá, àti pé wọ́n lè tọwọ́ bọ ìwé láti pe Lizzy Anjorin lẹ́jọ́ lórí bó ṣe máa ṣépè tó sì máa sòkò ọ̀rọ̀ sí Priscilla Òjó, Juma Jux àti ọmọ wọn. Tẹ́ ò bá gbàgbé, láìpẹ́ ní Ìyábọ̀ Òjó sọ pé òun rí gbogbo àtẹ̀jíṣẹ́ tóun gbà látọ̀dọ̀ àwọn olólùfẹ́ òun lórí bí Lizzy Anjorin ṣe ń gbé òun àti ìdílé òun ṣépè. Ṣùgbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ òun àti ọmọ ọmọ òun ló jẹ́ òun lógún, àti pé òun tẹ̀lé àmọ̀ràn àwọn agbẹjọ́rò òun tó ní kóun dákẹ́ kóun má sọ kankan, àti pé tóun bá dé sórílẹ̀-èdè Nàìjíríà padà òun máa yanjú gbogbo rẹ̀. Ní báyìí tí Ìyábọ̀ Òjó ti dé báyìí o, àrà tó fẹ́ fi Lizzy dá nílé ẹjọ́ làwọn èèyàn ń wò báyìí o.